الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا إن الله ملائكته يصلون على النبي ẹlẹ́wà gbà ṣiṣẹ́ tá a ṣe ní oṣù ládàá tó wà mọ́ ẹlẹ́wà kó lè jẹ wà fún oṣù tó lọ́wọ́ kíkan àwọn tó ń káàkiri lágbára ló yẹ máa jẹrẹ àwọn ọmọ náà nípàdé àgbákò nípàdé wa ìlàkùn fún ẹ̀kọ́ lápáàtì iná àti iná bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arhamani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. ẹ̀gbọ́n náà ta ló ń ṣàgbàjà sórí wọn dàrú gan ni àgbà olófin fóun ṣàfẹ́fẹ́ ìgbà tí kò lómi nínú sùúrù rà kọjá yẹn gidi o Àbẹ̀kẹ́ èmi gbé fún ẹ Afọláṣadé ìyá orin Àdùkẹ́ ọ̀gá kọrinkọrin mo ti ní mi ò ní iye máa fi orin k'Àbẹ̀kẹ́ ní re owó ni wọ́n fi ń sára rìndín gbèsè làwọn fi ń ṣe tiwọn ayé l'Àbẹ̀kẹ́ ń jẹ́ ṣẹ́rí o ìyá wa ń jọ̀tá ẹni bí ọmọ l'Àbẹ̀kẹ́ ń lé bàbá ọmọ nílé ilé màmá ṣùgbọ́n sátọ̀hún ọ̀rẹ́ níbí kò tuntun rẹ̀ bí ó ta fún ẹ̀ kò ní yìí nílé kò ní níta o ìwà wọn kò jẹ́ kan lè yan Àbẹ̀kẹ́ rí bó ti ṣe fẹ́ o látàwọn rìn bó ti ṣe fẹ́ onílùú nìwọ ò fakọyọ ọmọ kọ́ yàtọ̀ sí ọmọ ẹ.